Adínlá lórúkọ mi. Now, ní ayé àtijọ́, ibi tó òòṣà bá wà, ó máa ń tàn àtùpà síbẹ̀. Ẹ̀bùn, wherever there is an òrìṣà, they usually put lamp there. But láyé ìsìn, àwọn babaláwo kì í tàn àtùpà sí ìdí òòṣà. Kí ló dé? Ṣé epo tí wọ́n ní? No. Kò sí bó ṣe máa ní òòṣà tó ní láti tó bá ní òòṣà 100, àtùpà 100 ló máa wà bẹ́ẹ̀ nìyẹn. Àtùpà yẹn níṣẹ́ tó ń ṣe o. Ó níṣẹ́ tó ń ṣe o. Yéyeye. But púpọ̀ náà ẹ̀wà oníṣẹ́ ṣe àwọ̀ṣẹ́ yanjú. Ní tàn àtùpà síbẹ̀. What you don't know is that ibikíbi tó òòṣà bá ti wà, there is a portal that leads to another realm. Àtùpà yẹn, I don't want to go there. Àtùpà yẹn, oh my God. Oh my God. Now, báyà àtijọ́ ọmọ kọ́ ló ṣàlọ́tọ̀ ni. Torí pé àwọn ọ̀dí kan sí òun náà. Today, inú ilé òòṣà ń bẹ̀, babaláwo mi ti ń bá lómi sọ. Lọ́dún ṣàṣemáṣe. Ara wọn ọ̀dọ́ fi ń kọ́ ilé òòṣà lọ́tọ̀. Ọ̀dọ́ tó ṣe kókó níbi tẹ́ ẹ̀ bá látùpà nínú òòṣà yìí. Ẹ lọ fàtùpà síbẹ̀ o. Ẹ lọ ṣe kí ni? Kẹ́ ẹ fàtùpà síbẹ̀. Àwọn kan lè jiyàn, we are not getting this mad concept. That's because you are mad. You are mad. Tí n bá sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ bá ti gbọ́, it's your problem. But if I don't tell you the truth, ó ṣe bàbá ńlá yẹn kó máa bá yẹn sọ̀rọ̀, but I will tell you the truth.